Olúwàyè, ẹ̀yin èèyàn mi, mo tún gbé mi dé. Ẹ mọ̀ pé àwa ò kí ń fi igbá kan bọ̀kan ná. Nǹkan tó ṣẹlẹ̀ rí ìwọ̀n, a gbọ́dọ̀ ṣe gbogbo findings wa ká tó lè gbé jáde. Ẹ ti confirm pé kẹ́ lè mọ̀ pé this is truth from the bottom of the truth. Now, wọ́n ní kábíyèsí ti yarí o. Kábíyèsí ti yarí pátápátápátá wípé ó pe gbogbo ìjòyè, ó pe gbogbo àwọn àgbààgbà, ó pe gbogbo àwọn olórí tó ń ṣe nǹkan ìbàjẹ́ yìí pé kí gbogbo wọn wá. This is the last time tó fẹ́ fún wọn, last warning. Àṣé gbogbo látijọ́ yìí, gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tó tiẹ̀ ń lọ ní ààfin, kábíyèsí ni ò tiẹ̀ jẹ́ kí gbogbo rádaràda yìí kó ṣẹlẹ̀. Àṣé mi ò ń sọ náà, ó wọ́ndà mí pé báwo ni odindi ọba ìlú tó máa kó obìnrin jọ bẹ́ẹ̀ yẹn tí ò ní sí nǹkan tó máa làálẹ̀ pé kíní yìí tó bá ṣe kíní yìí o, báyìí báyìí ló máa rí fún ẹ, tó bá ṣe tọ̀hún o, báyìí báyìí ló máa rí fún ẹ. Láti ìgbà táláyé ti dáyé láti mọ̀ pé abáláyé ni nǹkan tó máa ń ṣe kí a tó gba Jésù Kristi, kí Ọlọ́run tó rán Jésù wá sáyé láti wá fún wa ní ìgbàlà. Gbogbo nǹkan yẹn náà ti ń bọ̀ láti ilẹ̀ pẹpẹ nígbà tá a ti mọ̀, tá a ti tọ Ọlọ́run Jésù wò ká tó wá mọ̀ pé rere ni. Now, wọ́n ní kábíyèsí wa yarí sí i pé gbogbo wọn níjọ́ yẹn pé ààfin kún bíbà, wọ́n lu agogo, wọ́n wá gbé kinní yẹn, wọ́n ní forbidden spirit ní kinní yẹn. Nǹkan èèwọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ láàfin, ẹnikẹ́ni tó bá dalẹ̀, wọ́n ló máa bálẹ̀ lọ. Ẹnikẹ́ni tó bá ṣe nǹkan tó máa ṣe fún nǹkan búburú fún ọmọnìkejì báyìí báyìí, ó tún ní ìyẹn tó tún máa raise sókè. Má ṣe gba àwọn tó bá ti raise ẹ̀ tó bá ti dárúkọ lágbájá o, tó bá ṣe nǹkan báyìí 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 fún ọmọnìkejì báyìí 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 ni kó rí fún ẹ, àfi gbà. Wọ́n ní àṣẹ kábíyèsí ń ṣàánú fún wọn látijọ́, ń ṣàánú. Wọ́n láwọn àwọn ìgbìmọ̀, àwọn ìjòyè àti gbogbo àwọn àgbààgbà láàfin, wọ́n pe kábíyèsí. Wọ́n ní kábíyèsí o, nǹkan tá a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá téèyàn bá fẹ́, orò tó máa ń ṣe ní ilẹ̀ Yorùbá tó máa gbé kinní yẹn jáde, ìyẹn forbidden power yẹn. Ẹni tó bá fẹ́ nǹkan tó máa ṣe ọmọnìkejì, ẹni tó bá fẹ́ nǹkan tó máa ṣe ẹnìkẹta, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí nǹkan báyìí báyìí kó ṣẹlẹ̀ sí i. Wọ́n ní kábíyèsí ní kò sí pé kó fi í lẹ̀, pé kò sí tó that, it has never come to that extent. Wọ́n ní bí gbogbo wọn ṣe ń wo kábíyèsí nìyẹn kó tó di pé àṣé gbogbo ayọ̀káyọ̀ táwọn people yẹn wá ń yọ̀ ní àwọn pàǹtí tí kábíyèsí kó wá sáàfin tán ní àwọn olórí. Wọ́n ní gbogbo ẹ̀ ní kábíyèsí fún wọn láàyè tán fi ṣe gbogbo ẹ̀ tí ń wí. Òun ni gbogbo kinní yìí ṣe ràn kálẹ̀ sí everywhere tó fi escalate. Now, wọ́n ní wọ́n ti dójú ẹ̀ báyìí kábíyèsí ni. Ìjọ́ tán bá rí bínibí wọlé o, enough is enough. Wọ́n ní tójú àánú ti fọ́ tí kálukú. Kábíyèsí ṣe wá pé gbogbo ìjòyè gbogbo wọn pátá pé kí ẹ gbọ́ pé kulé gbọ́ kó sọ fún toko. Wọ́n fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. Forbidden spirit. Wọ́n ní bọ́n ṣe gbé kinní yẹn jáde. Wọ́n náà lọ gbé kinní yẹn jáde. Kábíyèsí nìkan ló sọ pé àsìkò ti tó tóun fẹ́ fi kinní yẹn lélẹ̀ ní ààfin. Ó ní because òun ò tiẹ̀ fẹ́ bá gbogbo wọn ṣe àṣekankan papọ̀. Tó wá dẹ̀ ti ṣe kinní yẹn, no way. Kò sí àṣepọ̀ mọ́ láàárín kábíyèsí àti àwọn pàǹtí tán kó wọ inú ààfin. Kábíyèsí náà ló fà á. Ètò òun náà ló sọ pé adé gùn o ṣùgbọ́n adé ò gùn mọ́. Pé ìjọ́ tá bá rí bínibí wọlé, ó yá. Wọ́n ní bó ṣe jáde nìyẹn. Wọ́n ní kí gbogbo àwọn olórí yẹn kó set up, wọ́n ṣe. Wọ́n bá raise kinní yẹn. Ìgbà wọn wá pè wọ́n lórúkọ nǹkan kan one by one. Ìwọ lágbájá,
tẹmẹdù súnmọ́ bí wọ́n pe gbogbo cantation yìí, wọ́n pe cantation, wọ́n pe cantation, wọ́n pe wọ́n ní tó bá fẹ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ gbogbo anybody láàfin anybody tó bá ṣe nǹkan báyìí 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 kí báyìí báyìí kó máa tẹ̀lé lẹ́yìn. Wọ́n bu èpè yẹn lẹ̀ àfi wọ́n ẹ sórí ẹni tó ń pè jáde yẹn. Ẹlẹ́ẹ̀kejì wọ́n tún pè jáde the second person wọ́n tún dárúkọ ẹ̀, wọ́n pè jáde wọ́n tún ṣe ẹni tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tó bá ṣe èpè wọ́n lè pè ní ààfin kíní yẹn forbidden kíní yẹn bí wọ́n raise ẹ̀ sókè wọ́n raise àárín ní íńtánẹ́ẹ̀tì wọ́n raise kíní yẹn sókè tó bá ṣe báyìí 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 àfi wọ́n èpè wọ́n ní wọ́n ṣe ṣe fún gbogbo wọn káríkárí ni. Àṣé wọ́n ṣe ṣe yẹn wọ́n á sọ pé gbèrè bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀ náà òǹtẹ̀ ti tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni arọ ti rọ̀ mọ́ bọ́n ṣe máa ń sọ wọ́n ní arọ ti rọ̀ mọ́ ó tàn so wá fún kábíyèsí wọ́n nìyẹn ló máa fún kábíyèsí confidence láàfin tó bá lè mu omi á bọ́ sí i lára kò sí bẹ̀rù kò sójo ẹni bá dẹ̀ sọ pé òun fẹ́ kò sí láti lọ reverse kí náà fẹ́ reverse wọ́n ní nǹkan tó yẹ kí kábíyèsí kọ́kọ́ ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn obstacle yẹn principalities and powers wá sí ààfin nǹkan tó yẹ kí kábíyèsí ṣe kò ṣe nígbà tó ti wá dójú ẹ̀ wọ́n bá lọ wá kíní yẹn jáde wọ́n bẹ àwọn ìjòyè àtàwọn àgbààgbà kó má bínú nǹkan tó ní òun rò pé bóyá ẹran tó rọ̀ ni wọ́n òun rò pé bóyá èèyàn gidi ni wọ́n àṣé èṣù láàlú ni wọ́n àṣà àwọn ìránṣẹ́ èṣù wọ́n tẹ̀lé òun wá sáàfin pẹ̀sínsìn enough is enough àfi wọ́n wọ́n ní kì í ṣe kékeré o àwọn ìpèrè gidigidi níbikíbi tí ibi tí kinní yẹn wà láti ìgbà táláyé ti dáyé láti ìgbà tí genesis of orote tó máa ń ṣe fún tí àwọn ń ṣe ní ilẹ̀ oòdùà nítorí kó má bàa lè máa ṣiṣẹ́ ibi ṣe mọ̀ pé àwọn olóyè yẹn wọ́n kó bá ara wọn gbáà wọ́n ṣe ṣégè fúnra wọn gbáà wọ́n fi ayọ̀ fọ́ pátápátá gbogbo bẹ́nẹ́fìtì tó yẹ kán rí wọn ò rí kábíyèsí ẹ̀ tiẹ̀ lè rojú ráyè sọ pé òun fẹ́ bá wọn ṣe nǹkan papọ̀ ṣe mọ̀ pé ìwọ ti wà láàrin àwọn àti kábíyèsí wọ́n ní ìbúra yẹn lágbára wọ́n ní èpè yẹn lágbára ibẹ̀ ni tó bá jẹ gbì ló máa kú gbì tó o bá rìn ní bèbè èpè tépè yẹn máa múyàn kó sí ìwọ tó ṣe bí máa bá ẹ ìwọ tó ṣe rere náà máa opposite ẹ náà máa bá because ẹni tó bá ṣe búburú oní búburú máa bá ẹni tó bá ṣe rere náà á bá wọ́n ní kábíyèsí àlàáfíà ti wọ́n ní tẹ́lẹ̀ kábíyèsí èṣì wọ́n sọ fún kábíyèsí yẹ ká ṣe àwọn ìjòyè wọ́n ní kábíyèsí pẹtísì ó ti dojú ẹ̀ báyìí wọ́n ní nǹkan tí kábíyèsí ṣe fún wọn ní ààfin nísìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn ẹ̀yin èèyàn wa ẹ bá kọ́mẹ̀ǹtì lé lórí ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa ẹ bá subscribe kẹ́ bá share kẹ́ ẹ bá love thank you very much my people God bless you.